Kí ni àwọn ìtọ́sọ́nà? Àwọn ìtọ́sọ́nà pàtàkì mẹ́rin tí a máa ń lò láti mọ ibi tí a wà lórí ayé. Wọ́n dàbí àgbá kọ́mpásì tí ń ràn wá lọ́wọ́ láti mọ ibi tí nǹkan wà. Àwọn ìtọ́sọ́nà ńlá mẹ́rin ní àríwá ó sábà máa ń tọ́ sókè lórí máàpù. Gúúsù ó jẹ́ ìdàkejì àríwá, ó ń tọ́ sísàlẹ̀. Ìlà oòrùn ó sábà máa ń tọ́ sápá ọ̀tún lórí máàpù. Ìwọ̀ oòrùn ó sábà máa ń tọ́ sápá òsì. Bí a ṣe lè rántí rẹ̀ ọ̀nà ìtura kan láti rántí àtòjọ wọn ní pẹ̀lú gbólóhùn ìtànkálẹ̀ yìí. Oòrùn máa ń jáde ní ìlà oòrùn ní àárọ̀. Oòrùn máa ń wọ̀ ní ìwọ̀ oòrùn ní ìrọ̀lẹ́. Èyí lè ràn ẹ́ lọ́wọ́ láti mọ ibi tí ìlà oòrùn àti ìwọ̀ oòrùn wà nígbà tí o bá wà níta. Wọ́n ran àwọn akẹ́kọ̀ọ́, awa ọkọ̀ ojú omi àti àwọn tí ń rìn ní igbó lọ́wọ́ láti mọ ibi tí wọ́n ń lọ. Àwọn apá ńlá ní àríwá, gúúsù, ìlà oòrùn àti ìwọ̀ oòrùn. Àwọn apá kékeré tó wà láàárín wọn ní àríwá ìlà oòrùn, gúúsù ìlà oòrùn, gúúsù ìwọ̀ oòrùn àti àríwá ìwọ̀ oòrùn.